Abájẹ̀bù. Mi ò kí ń tábọ̀ mú mọ́. Ok. Ẹ fún mi bárò kí n fún yín nọ́mbà. Mi ò ní fóònù wà. Ẹ jẹ́ kí n pè fún yín gbà yẹn. 19. 60. Ẹ ṣe. Ní fún yín lówó. Fún mi lẹ́yọ̀ kan sí. Fún mi ní kan sí. Fún mi ní kan sí náà. Kábírà. Kí sọ ẹ sí? 1960. Kí kẹta rán? Kí ni yẹn? Kí kẹta tó fi páàkì rẹ̀. Kí ni yẹn wo mi mọ ìkẹta kankan? Mọ́mì mi. Ọmọ ìbọn rújà o. Mọ́mì mi o. Yé Kábírà. Tani. Bọ́yì tani bẹ́ẹ̀. Kí ló dé? She very sorry for the last time. Ìjọ ń bá if I'm sleeping. Cover your back, try to wake me up. She ma gbé ṣépè. She ma ṣépè òun finally. Wẹ́n mo lè ṣẹlẹ̀ ni. Ṣé mo ń sùn jẹ́jẹ́ mi? Káwọn partner mi in business, àwọn spirit partner mi kọ́ gbé wa mi. Wọ́n gbé 1960 wa. Ṣé òun fẹ́ mú kẹta mi sọ́mọ́ ní wake me up? Mo lè bọ̀rọ̀ jẹ́rẹ̀ 1960. Kábírà, kí ló dé tó lọ wake rẹ up? Kí ló dé? Ọmọ yìí ti bá nǹkan jẹ́ 1960. Ó wá jẹ́ kó pé mẹ́ta kó tó wake ẹ up. Ṣé mo ti sọ? Kábírà ti bá nǹkan jẹ́. Wo ọkọ mi. Yé ma jẹ́. Mélòó náà gbé wá? 1960 kẹta ló bẹ̀ mú mi. Wọ́n mo lè máa ṣẹlẹ̀ ràn yìí. Jẹ́ kí n try to sleep padà. Bí a kí n bá sleep o tún lè. You think say you dey wise? You are a mumu man. Bá Kábírà. O lè sùn. Dídé. Táyà ti lọ kù ṣẹ́jú mẹ́ta. Ayé Kábírà. O lè sleep padà. Sleep 1960 ká máa ṣe sí àwa iná o. Yàrá is God o. 46. Ká fi kún. 1960. 46. Ìrẹsà. Kábírà. O pẹ́ jù. Má lọ. Kábírà. Pè yín síta kẹwàá wo nǹkan tó ń ṣe dádì mi. Ẹ̀yin náà ẹ support wọn. Èwo ni 1960? Èwo ni support? Èwo ni wọ́n gbé wá? Kábírà. Nǹkan tó ń sọ ni pé ìgbàkigbà tí bàbá ẹ bá ti sùn ló máa ń ṣèrànràn àbí wo ìjọ tó bá ti bọ́ta tó bá rí kódà kó kẹsẹ̀ sókè. Are you playing? What type of playing is this? This is playing. Lójú oorun má jí o rọra fi sílẹ̀ kí ni mo sọ fún ẹ tó bá jí torí ebi ló ṣe wá jí sìn tí nǹkan tó bá lọ yẹn tí ò bá bọ́ sí á jẹ sọ́nà bí ìyà bó ṣe ń lọ yẹn bó ṣe gbé wá yẹn kò rí bẹ́ẹ̀ fún tó bá ti rí bẹ́ẹ̀ Kábírà agbọ́n máa gbẹ́ẹ́. You think say you dey wise?